adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Bàbá wa Ṣẹ̀yẹ. Bàbá wa Ṣẹ̀yẹ. Ọlọ́run má jẹ́ jábọ́ láéláé. Ọlọ́run má jẹ́ jábọ́ láéláé. Adúpẹ́ fún yín púpọ̀. Bàbá la dúpẹ́ fún yín púpọ̀. Igi tí Ọlọ́run lẹ́. Igi tọ́lọ́run lẹ́. Téèyàn bá bomi sí yóò hù. Téèyàn bá bomi sí yóò hù. Béèyàn ò bá bomi sí yóò hù. Béèyàn ò bá bomi sí yóò hù. Àmẹ́já bomi sí kágbáládá. Àmẹ́já bomi sí kágbáládá. Igi tọ́lọ́run lẹ́ ni bàbá Ṣẹ̀yẹ ń bomi sí. Igi tọ́lọ́run lẹ́ ni bàbá Ṣẹ̀yẹ ń bomi sí. Iṣẹ́ àwọn tó sì bí yín náà nù ni. Iṣẹ́ àwọn tó sì bí yín náà nù ni. Ẹ máa ń tún tọ́ ọmọ ọlọ́mọ ṣe. Ẹ máa ń tún tọ́ ọmọ ọlọ́mọ ṣe ni. Òun ni Ànábì Yusufa wí. Òun là Ànábì Yusufa wí. Nígbà tó wúra rẹ̀. Nígbà tó wúra rẹ̀. Ó ní bisimilayi rahman rahim. Ó ní Rabbi qad ataytani. قد ربي قد آتيتني من الملك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي قد آتيتني من الملك. النبي يوسف عليه الصلاة والسلام. Owó wájú owó ẹ̀yìn owó rẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe fún oníwọ̀ Ọlọ́run wọ́n ló dá mi lọ́lá. من الملك. Ọlá tó ṣe fún mi. وعلمتني من تأويل الأحاديث. Ọlá tó ṣe fáwọn lọ́balọ́ba òun náà ló ṣe fún mi. Irú ẹ̀ ló ṣe fún bàbá wa Ṣẹ̀yẹ. Irú ẹ̀ ló ṣe fún bàbá wa Ṣẹ̀yẹ yìí. ربي قد آتيتني من الملك. Bó ṣe ń dà mí láàmú. حياكم الله. وآتيتني. ربي قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث. Ọlọ́run tó fojú ọ̀nà mọ́ bó ṣe fi mẹ̀yìn náà ká yí nǹkan padà ká tún ṣe ká tutù Ọlọ́run fi kẹ́yìn bó ṣe fi kí Ànábì wa Yusufa. فاطر السماوات والأرض. بẹ́ẹ̀ni. أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما والحقني بالصالحين. Ọlá t'Ọlọ́run ń ṣe fún yín bàbá Ṣẹ̀yẹ kò ní tán láéláé. Àmín. Ẹ̀yin ni Asomodanny. Bẹ́ẹ̀ nìkan bá lóun fẹ́ gbé ìdọ̀tí wọlé Ọlọ́run Ṣẹ̀yẹ. Bẹ́ẹ̀ni kan bá lóun fẹ́ gbé ìdọ̀tí wọlé Ọlọ́run Ṣẹ̀yẹ. Bó bá ti rí yín. Bó bá ti rí yín. Fún ara ẹ̀ ni ó máa kó jẹ. Fún ara rẹ̀ ni ó máa kó jẹ. Ọba tó ṣe yín láṣọ dáàbòbò fáwọn òbí yín. Ọba tó ṣe yín láṣọ dáàbòbò fáwọn òbí yín. Aṣọ náà ò ní ya. Aṣọ náà ò ní ya. Ó yẹ ká ti wà ń bí tipẹ́. Ó yẹ ká ti wà ń bí tipẹ́. Àmọ́ Abdul Somod àti ìyá rẹ̀ ni àwọn ni wọ́n dà mí láàmú díẹ̀. Àmọ́ àfa Abdul Somod àti ìyá tó bí wọn ni wọ́n dà wá láàmú díẹ̀. Wọ́n ní Agége local government. Wọ́n ní Agége local government. Àti lọ Agége local government lọ́hùn. Àti lọ Agége local government gbogbo stadium láti káàkiri. Níbi stadium yẹn. Àmọ́ pórílé ni. Wọ́n níbẹ̀ kọ́. Wọ́n níbẹ̀ kọ́. Mo ṣe wá pé dírẹ́fà tó gbé wọn wá. A ṣe wá pé dírẹ́fà tó gbé wọn wá. Olórílé ń bí ni. Orílé ń bí ni. Àtúgbanu local government lọ. Àtúgbanu local government lọ. Èyí tá a lò láàrin yìí ó fẹ́ wọ 30 minutes. Èyí tá a tún lò láàrin yìí ó fẹ́ wọ 30 minutes. Ẹ bá bi eléyìí ó ní ẹ lọ bí bẹ́ẹ̀ lélẹ̀ wọn á ní ọ̀dọ̀ ẹ̀yìn bọ́ọ̀lẹ̀. Wọ́n sì wá ní káwa bọ́ọ̀lẹ̀. Ẹ máa wá kánópì káàkiri. Ẹ máa wá kánópì káàkiri. Ọmọ kan wọ bí ó ní ọ̀tọ̀ nínáwó tí wọ́n ń ṣe o. Ọmọ kan wọ bí ó ní ọ̀tọ̀ nìyí tí wọ́n ń ṣe. Ló fi jásí pé kéèyàn ṣe kánópì kó gbé sẹ́nu géètì. Kéèyàn ṣe bánà kó gbé sẹ́nu géètì. Kódà bójú ní 2000 àǹfààní tó wà ń bẹ pọ̀ pípọ̀. Àǹfààní tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀ pípọ̀. Tó wáyé pé àwọn ìjọba ayé ni wọ́n yín dà wọ́n lọlé wọn nù. Tó bá jásí pé ìjọba ayé ni yóò yín dà wọ́n lọlé nù. Kódà ká ló ti ṣe nǹkan rí ni. Ká ló ti ṣe nǹkan rí ni. Àwa gan ti máa lọ bòmí. Àwa gan ti máa lọ bòmí. Àmọ́ torí pé àkọ́kọ́ lẹ́ẹ̀gì rẹ̀ rè. Àmọ́ torí pé àkọ́kọ́ lẹ́ẹ̀gì rẹ̀ rè. Àkọ́kọ́ lẹ́ igi rẹ̀ òun lélẹ́yìí. Ẹ sì máa kọ́ṣe wa. Ẹ máa kọ́ṣe àwọn àgbàlagbà. Ẹni bá ń retí àfa rẹ̀. Ẹni bá ń retí àfa rẹ̀. Wákàtí ni ó máa pè é kí n bolẹ̀ dé bàbá. Wákàtí ni ó máa pè ibolẹ̀ dé bàbá. Ó kéré ju àwọn àfáwà tó wá ṣe wá sí ó pè wọ́n tẹ̀ mẹ́fà lónìí. Ó kéré ju àwọn àfáwà tó wá ṣe wá sí ó pè wọ́n tẹ̀ mẹ́fà lónìí. Ẹ má gbàgbé gbogbo ohun tẹ́ ẹ bá ṣe fún wa lẹ́yìn náà ó kàn jẹ. Ẹ má gbàgbé pé gbogbo ohun tẹ́ bá ṣe fáwọn àgbàlagbà làwa náà ó kàn jẹ. Ẹ máa pè lọ pè bọ́ ń bolẹ̀ dé. A máa pè lọ pè bọ̀. Ibi báyìí ni. Ibi kọ́. Ẹ bùkátà pé kẹ́ ẹ ṣe fáǹsì ju àlùbáríkà tá a fa yín fẹ́ ṣe fún yín lọ. Ẹ bùkátà pé kẹ́ ẹ
ṣe fáǹsì ju àlùbáríkà táwọn àfa wa fẹ́ tí fún wa gbogbo ayé bá kó Kùránì dé àyín lónìí tí gbogbo ayé bá kó Kùránì díyà yín lónìí kò tó láhàólà ẹyọ kan táwa bá ṣe fún ẹ kò tó láhùlà ẹyọ kan táwọn àgbàlagbà bá ṣe fún wa torí ẹ ṣe bí ọdún méje ló gbé lọ́dọ̀ wa torí kìí ṣe bí ọdún méje lẹ́nu lọ́dọ̀ àwọn àgbàlagbà ó sì lè kò síbi tó ti fẹ́ pe àràfin tẹ́nìkan kọ̀rẹ́tì rẹ̀ kò síbi tẹ́ ti fẹ́ pe àràfí tẹ́nìkan sọ pé kò rí bẹ́ẹ̀ báyìí ni gbogbo ọmọ lè má dájú o gbogbo ọmọ lè má dájú àmọ́ ká tọ́ ọmọ káwọn rẹ̀ dá àmọ́ káwọn àgbàlagbà tọ́ ọmọ káwọn rẹ̀ kó wá kéwú kan ní kò ké kó dáadáa wá kéwú kan ní kò ké dáadáa àìmọ́ òun wa sòrèsì ò ní sọ pé ó lè ní kò tú dáadáa o ó lè ní kò tú dáadáa o àmọ́ kò ní sọ pé kò ké dáadáa àmọ́ kò ní sọ pé kò ké dáadáa kò tú dáadáa yẹn náà òun ni ò farabalẹ̀ kò tú dáadáa náà òun ni ò farabalẹ̀ Abdul Somod àfọ Abdul Somadu eléyìí ò ní já ṣe mọ́ bàbá lílé yóò ní jáse mọ́ ó ra àánú Ọlọ́run bàbá ló ra àánú Ọlọ́run gbàtà wa ti kó lé kéwú going to 30 years ìgbà tá àgbàlagbà ti kó lé kéwú going to 30 years àràrùn ká fi lo kéwú wa wọn rárùn kan fi lo kéwú wọn ìwọ náà ò ní rárùn ìwọ náà ò ní rárùn Amina. ó rówó fi lò ó ó rówó fi lò ó ó rí ọlá fi kí ló ṣẹlẹ̀ ó rí ọlá fi lò ó ó rí ọlá fi lò ó Amina. ó rí alibarika fi lò ó ó rí àlùbáríkà fi lò ó ọlá afáàmì ṣe wà ádánì Abubakar arọlá ọlá bàbá àgbà àrọ̀lá wa ọlá bàbá mi afáàmì Sheikh Adam Abdullahi ọlá bàbá Al-Aluri alẹ́ àlórí ọlá afáàmì Sheikh Abdullah Salati ọlá bàbá sẹ́mìlá sàlátì ọlá afáàmì Sheikh Waliyu Shazili ọlá bàbá sẹ́mìlá ọlá afáàmì Amiru Jaysh ọlá afáàmì Asadul Wusud ọlá afáàmì Muhammadul Mahmud gbogbo bí tí mo ti fa sílísílà mo fi bẹ̀ lọ́hùn fún yẹn gbogbo bí tí bàbá ti fi fasílísílà ni wọ́n ti bẹ́ lọ́hùn fún ẹyẹ ò ní fìnira lò ó bàbá ló ní fi nira lò ó ọlá bàbá mi Sheikh Solihuddin ọlá bàbá wa Sheikh Solihuddin Adio Adio ọlọ́nṣẹ́yẹ ọlọ́sẹ̀yẹ tí èèyàn bá jìnnà nínú Jabal Kohar téèyàn bá jiná nínú Jabal Kohar kì í ṣe dáńdá wí táwọn ọmọ kí ń kó káàkiri o kìí ṣe dáńdá wì táwọn ọmọ kí ń kó káàkiri èyí tó pé èyí tó pé o lè sá kó má rí Sheikh Soli ó lè sá kó má rí Sheikh Soli o lè sá kí Sheikh Soli o má kọ ẹ ní kéwú ó lè sá kí Sheikh Soli má kó ẹ kéwú o kọ́kọ́ bá Sheikh pàdé láyé àlùwàlà ó kọ́kọ́ bá Sheikh pàdé láyé àlùwàlà wọ́n ṣàlùwà wọn wà ní kí wọn náà ṣàlùwàlà wọ́n ṣàlùwàlà wọn wà ní kí wọ́n náà ṣàlùwàlà Sheikh Soli o sì kọ ẹ ní kéwú Sheikh Soli ó sì kó ẹ kéwú ọlọ́run wọlá Sheikh Soli ọlọ́run wọlá Sheikh Soli Al-Arifu Somodani bàbá Arifu Somodani àwọn èèyàn mọ tó dé táwa fi dàyà kọ́lé wọn àwọn èèyàn ọmọ tó dé táwọn àgbàlagbà tí wọ́n fi dẹ̀yà kọ́lé wọn wọ́n ní wọ́n tọfà wọ́n ní wọ́n ń tagbá wọ́n ní wọ́n tó bá wọn kí wọ́n ta ìhun tó bá wọn kí wọ́n ta àwọn ò rí ẹnìkankan Sheikh Soli láàrin lára bàbá àlífà ọlọ́run má dalé náà rú Somod owó àdúrà dà àfọ Somod owó àdúrà dà kí ló ń wí ṣó ń kun ní àwọn ó ní 20 ó kéré ó kéré ìyá ẹ̀dá ìyá àfọ Somodu wọ́n mú 10,000 àkọ́mọ ẹ̀ mú wàásù wá wọ́n mú 10,000 wọ́n káfọ́ Somodu mú wàásù wá. bàbá ọlọ́run ṣẹyẹ bàbá ọlọ́run ṣẹyẹ àdúrà tí wọ́n ṣe fún wa káwa náà dá padà àdúrà tí wọ́n ṣe fún wa káwa náà dá padà. alam nashra kọ̀ọ̀kan fún bàbá bismillahirrahmanirrahim alam nashra laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha azrak wa rafa'na laka dhikrak fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa iza faragta fansab wa ila rabbika farghab. ọlọ́run jáde bàbá kẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ báyà Somod ẹ bá dá sówó náà ẹ bá wọn dá sówó náà. Abdul Somod tó wò rẹ ṣe Abdul Somod tó wò rẹ ṣe. serikida ọlá àfáà mi àfáà mi. iṣẹ́ tó ṣe lára Abdul Somod kéré iṣẹ́ tí wọ́n ṣe lára àfáà Abdul Somod kò kéré. ó mú káàkiri wọ́n mú káàkiri. ẹni tó bá kó fóònù lórí tébù yìí wá kó padà o. pé o bá kó padà ó fẹ́ rí nǹkan mí nù. bàbá Seriki. èrè ló mú wa. 2000. dá padà fún. bàbá ní ẹgbàá àfa ọmọlábí wọn ní 1000. kò sí iye tọmọlábí mú wá tá a gbà lọ́wọ́ ẹ̀. bàbá ní ìgbà bẹ́ẹ̀. ìwòyí ìjẹ́jọ́ owó tó ná lé ní 100,000 ọmọlábí owó ò ní tán lọ́wọ́ rẹ̀. owó ò ní tán lọ́wọ́ rẹ̀ yàfa Somod 2000. dá padà fún. Somod èlò ló wú ẹ. bàbá Somod bàbá lè lò. bàbá yunifásitì dà. bàbá yunifásitì dà wọ́n ṣe 3000. dá padà fún. ibi nǹkan yẹn wọ́n yín pé yẹn lọ́kàn ju àmì àbí bẹ́ẹ̀ kọ́ yà. bẹ́ẹ̀ni. ẹni bá kí alọ́kàn ju àmì òun náà fẹ́ jèrè ọmọ rẹ̀ nù. èlò náà fẹ́ ṣe àbúrò Somod èlò ni wọ́n náà fẹ́ ṣe. èlò ṣe.